mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí pẹ̀sùkú dédé àkókò yìí bìkìbìtẹ́ ẹ̀ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bí bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ̀ ẹni ẹ̀kọ́ àti ìlà kíra ẹni. Mo kí gbogbo yín pẹ̀ ẹ̀kọ́ àtijọ́ o ní àyín àṣà òpẹ́ lóko bẹ́ẹ̀ rí bí ò sí nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Obìnrin tó fi dòwú sàkóbí yóò ṣàlàyé ibi tó bíbejì sí. Ọ̀nà lọ́pọ̀ lẹ́rùn bàbá sì jáyé sòyí kì í tán lé aláǹtakùn a máa gbìyànjú ẹ̀ mọ́ra wọn náà ni. Mo dúpẹ́ pé Ọlọ́run aláàánú tún fún wa lórí ọ̀fẹ́ láti tún padà ríra wa n ò ní gbà yín lásìkò pàápàá. Lóòótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí yìí ọpẹ́ kí n tó dá sí yóò fẹ́ di ìbínú àwọn olólùfẹ́ mi tó pọ̀ gan torí pé ní kété tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ mi ti fi ṣọwọ́ sí mi ni wọ́n ní àwọn fẹ́ gbọ́ ìhà tí mo kọ sí ìyàwó náà ni bá wa kọ sí torí pé n tí ẹ̀gbọ́n mi tó sọ̀rọ̀ yìí sọ èmi náà ti sọ̀rọ̀ tó jẹ mọ́ rí mo ti sọ lọ́rọ̀ mo ti kéléwì nípa aáwọ̀ tí ń bẹ láàrin Aláàfin àti Ọọ̀ni Aláàfin àná àti Ọọ̀ni àná àti bó ṣe jẹ́ pé bàbá wa Aláàfin ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n bẹ̀rẹ̀ gbóngbòngbòn tó kúnlẹ̀ lónìí ni wọ́n bẹ̀rẹ̀ gbọ́nmi sí omi òtó ìtakàngbẹ́ sí rẹ ni àríyànjiyàn àwúyéwúyé àwíyànnu àwíìmẹnukúrò tó wà lórí ìtàkùn ayélujára káàkiri lónìí. Ẹni tó wá sọ̀rọ̀ yìí jẹ́ ẹni tó rí ìdí ọ̀rọ̀ yẹn jinlẹ̀ dáadáa torí wípé ọ̀rọ̀ tó bá sojú ìlú ni ò farasin ó sojú mi kòró gangan lóòótọ́ ọ̀rọ̀ wọn ní baba irọ́ ṣùgbọ́n tàbí làrẹ̀ mọ́ ẹ̀ ó sojú mi kòró gangan lọ̀rọ̀ ìgbẹ́ni tó bá sojú ẹ̀hún yóò lè gífà káàntì nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ báwo nípò alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe di ìtàn adìẹ méjì baálé ilé mẹ́ta tàbí ńgbà náà gan-an ìtàn adìẹ méjì baálé ilé mẹ́rin gbé bọ́ bá ti rí bẹ́ẹ̀ yóò di pínpín ìtàn adìẹ ó di pínpín bí baálé ilé bá jẹ́ méjì ìkóhùn mu tan kan ìkóhùn mu tan kan ṣùgbọ́n bá bá ti ń pín mẹ́ta ẹ̀ẹ́sẹ̀ gé ni o bọ́ bá ti ń pín mẹ́rin ẹ̀ẹ́sẹ̀sẹ̀ pín ni o yóò di pé àwọn méjì kí wọ́n di yín mọ́ kan àwọn méjì kí wọ́n di yín mọ́ kan. Ìdí ni pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá Ọọ̀ni tilé Ifẹ̀ ní permanent chairman fún àwọn gbogbo ọba tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ńgbà náà kan tó yọ ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lára wọn. Ṣàdédé òun náà ní kíní ọ̀n dédé yí bèrè tó di wípé bàbá Olúbàdàn wọ́n jókòó sáàyè Ọọ̀ni tilé Ifẹ̀ ọba ọkọ̀ Adésíjú Adé ìgbésẹ̀ tí ò wáyé rí láyé bàbá wa Adésọjí Adérẹ̀mí Tadéníkáwò lásìkò ìgbà náà. Nígbà tí fọ́nrán yẹn wá jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fi sọwọ́ sí mi Awíkonko afẹ́ gbọ́ ẹ̀ àtẹ́kọ sọ́rọ̀ yìí o afẹ́ gbọ́ àtẹ́kọ sí o afẹ́ gbọ́ àtẹ́kọ sí wọ́n ṣí ayẹ fún mi wọ́n sẹ́ndẹ̀ ẹ̀ sí mi púpọ̀ gan. Àwọn nǹkan kan ń bẹ tá à ń jẹ lẹ́nu tá à ti jẹ tán gbà náà mi ṣe pa àti jẹ lẹ́nu tán ní ìsìn ṣùgbọ́n mo ṣàdéhùn wọ́n pé mo ń padà bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ wá wò ó ṣe mọ̀ wípé ṣe ẹnìkan ni àwọn nǹkan tó bá ti jẹ́sẹ̀ ẹlòmíì kì í fi gbogbo ara yá mi lára láti máa lò lórí àwọn ètò mi so ṣe é ṣe kẹ́ ẹ mọ́ láǹfààní àti wo fídíò yẹn gangan ṣùgbọ́n kẹ́ ẹ mọ́ gbọ́ ìtàkùrọ̀sọ tó wáyé láàrin ohun béèrè ìbéèrè àti ẹni tí ń dáhùn ìbéèrè. Ṣáájú bá tiẹ̀ lo ohùn tá à ní lo àwòrán ká dúpẹ́ lọ́wọ́ yín tó jẹ gúgúrú abọ́ kan bọ́ bá rókúta yóò gbìyànjú ẹ́ndì kúkú tó ní ká gbà bí nǹkan bá ń bẹ́ẹ̀ yóò fún ni ká dúpẹ́ ẹni tó ṣe wàhálà tó kó gájẹ́ẹ̀tì kámẹ́rà lọ bẹ́ẹ̀ nìkan lé pé ẹ jókòó gẹ́gẹ́ ẹ dúró gẹ́gẹ́ o ẹ jẹ́ kí n wádìí ọ̀rọ̀ yìí lẹ́nu yín ká dúpẹ́ lọ́wọ́ onítọ̀hún. Ẹ̀gbọ́n wa tó gbé kinní ọ̀hún jáde mo mọ̀ pé wọn ò ní bínú bí n bá lò ó ẹ má bínú ẹ foríjì mí ọ̀rọ̀ lọ́gba bẹ́ẹ̀ ibikíbi tá a bá ti róòtọ́ dì mú gbogbo bẹ̀ náà láàmọ̀ yà táti mọ̀ píìkì ìta nílò gbogbo ọmọ káàárọ̀ òjìrè bí
ẹ wá mú kàlẹ̀ tó kẹ́ mú tọmọ kẹ́ mú Tàìkú ti ṣe baálẹ̀ lọ́rọ̀ ẹjẹ́ àjọ gbọ́ bá a bá ṣe ń gbọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe mọ̀ ṣàlàyé ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì ní ṣíṣẹ̀ ń tẹ̀lé pẹ̀lú ògo Ọlọ́run ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí ó ṣe mọ gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ lẹ́nu mọ̀lẹ́bí ọkọ rẹ̀. ọ̀rọ̀ nípa pé ká mọ̀ sún ipò alága àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ní báláàfin bá jẹ Olúbàdàn ó jẹ tíṣọ ohun tìlú Ògbómọ̀ṣọ́ náà ó jẹ kí wọn. tẹ́ bá wò dáadáa ẹ rí wípé inú ọdún yìí ni awuyewuye bẹ̀rẹ̀ ìdí ni pé ọdún yìí ni wọ́n fi Aláàfin tuntun jẹ lẹ́yìn ìgbà tí bàbá wa Ọláyíwọlá Àtàndá nbí ọba wà lónìí ilẹ̀ rẹ̀ bàbá wa Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ti wàjà tán fẹsẹ̀ pa tán sùn pẹ̀lú àwọn baba ńlá wọn ọdún ìlà ẹsẹ̀ wá jẹ Aláàfin tuntun jíjẹ tá a jẹ Aláàfin tuntun náà ní oríṣiríṣi àríyànjiyàn bẹ̀rẹ̀ ní pẹrẹu lérò Aláàfin tuntun oore ọ̀fẹ́ tọ̀ ní jẹ nípínlẹ̀ Ọ̀ṣun káwọn náà mọ̀ jẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n kàkà kó rí bẹ́ẹ̀ Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn ní kò lè rí bẹ́ẹ̀ o pé ọmọjá ti kó níye tó wà tẹ́lẹ̀ o ejò ti wọ́pọ̀ òǹbẹ tàná o àwọn náà ò kéré mọ́ o àwọn ti dàgbà ju tèsí àwọn kúrò lọ́mọ àgbékọ́rùn roko o tá a bá ń sọ pé po Aláàfin po Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí ń bẹ ńlẹ̀ yìí ó ju ti Aláàfin tó ẹ̀sẹ̀ dé ìlọ o torí wípé ibi tán ń pè lọ́yọ́ lónìí kì í ṣe ilẹ̀ wọn kì í ṣe ibi tán ti wá gangan kí wọ́n sì tó débi tán tẹ̀dó sí lónìí Ìbàdàn ti ń ṣe Ìbàdàn Ògbómọ̀ṣọ́ ti ń ṣògbómọ̀ṣọ́ pé látàrí eléyìí àwọn náà tọ́ sí kinní yìí wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún dìgbàdìgbà ó di ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn asòfin gbé wájú wọn dá sẹ́yìn wọ́n dúró sáàrin kàngbọ́n pé ọ̀dà níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ìbò láàdì wọ́n sì dìbò lóòótọ́ majority carry the vote ìbò tó gbé wọn jù òun náà ni wípé àti Ṣọ̀ún àtàláàfin àti Olúbàdàn kí wọ́n mọ̀ pín ipò ìgbìmọ̀ lọ́balọ́ba àwọn Ọ̀yọ́ tó tó kí wọ́n fojú gbà á ìláìláì àwọn ò lè gbarú ẹ̀ ǹjẹ́ olókodowó ta nanana tí ò tán mọ́ ǹjẹ́ olówó làwọn adẹgbẹ́ Olúbàdàn táwọn dẹgbẹ́ Ṣọ̀ún àwọn tó jẹ́ pé àwọn gan làwọn jẹ́ kí wọ́n fi sọ Olúbàdàn dọba àwọn gbádélé Ṣọ̀ún lórí Ṣọ̀ún jáde ó ní Aláàfin kankan ò gbádélé òun lórí o ìjọba ló gbádélé Ṣọ̀ún lórí ìjọba ló gbádélé Olúbàdàn lórí èwo ni gbólóhùn pé àfinijọba gbé Ọ̀yọ́ ló fi Ìbàdàn jọba Ọ̀yọ́ ló jọba ń bàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n tó wá sọ̀rọ̀ yìí àwọn wá jẹ́ni tó rí díẹ̀ ẹgbọ́n béèrè tán kọ́kọ́ béèrè lọ wọn pé pínpín ìtàn adìẹ láàrin Olúbàdàn Ṣọ̀ún àti Aláàfin. wọ́n ro tètè láàrin ara wọn àwọn kan wá wòye ká èyí ti jẹ́ kámọ́rì àgbẹ̀dọ̀ kí odidi Aláàfin tó jẹ́ kó ló fún Ìbàdàn ládé kó wá mọ́ bá wọn jókòó à ń yípo ipò alága àwọn lọ́balọ́ba lọ́dún náà ló ń bò ló ṣe rí ìgbésẹ̀ wo ni kábíyèsí gbé bó lọ̀rọ̀ ṣe jẹ́. ẹ ṣe olóòtú mẹ́rin kọ́kọ́ máa ń pa mí ni pé Aláàfin ló fún Olúbàdàn ládé Aláàfin kọ́ ló fún Olúbàdàn ládé o nínú chief law Ọ̀yọ́ state ẹ lọ wo tí ẹni Olúbàdàn tó bá fẹ́ gbadé tí wọ́n bá fẹ́ fún anybody ládé traditional council máa jókòó láti nominate pé nínú àwọn tí ń ṣe báyìí o kí làwọn rí ṣe sí báyìí o àwa náà ti tó gbadé ẹ rí i pé ìgbà tán nominate adé yẹn kọ́ ni wọ́n gbadé yẹn Olúbàdàn ti wà látàrí bàbá wa Abbas Alẹ́ṣinlọ́yẹ́ náà ti change baálẹ̀ sí Olúbàdàn bọ̀ àwọn ò dádé ìgbà tó di 1976 láyé bàbá wa Adébímpé lolúbàdàn tó dádé Olúbàdàn àkọ́kọ́ nìyẹn bàbá wa Akínbíyì ní Olúbàdàn kejì tó dádé bàbá wa ọba Yusufu Olóyèdè Àṣàníkẹ́ ní ọba Olúbàdàn kẹta tó dádé. Nípa ọ̀rọ̀ ayé bàbá Olúbàdàn Àṣàníkẹ́ òun náà ni ọ̀tẹ̀ yìí ti bẹ̀rẹ̀. lọ́balọ́ba tẹ́ ẹ̀dẹ̀ sọ yìí mo fẹ́ lè sọ pé orí bàbá wa Àṣàníkẹ́ náà ló ti bẹ̀rẹ̀
lọ́jọ́ tèmi tá à ń lò lọ́wọ́ ẹ̀. ní à ń pínkù alága lọ́balọ́ba ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. bó ló ṣe jẹ́. ẹ ṣe nígbà náà tẹ bá dé pálásì wa ní Ìdí Aró rẹ́píkà àga tí bàbá wa ọba Adéyẹmí tó fi máa ń jókòó ní pálásì wọn ó wà ní pálásì wa èyí túmọ̀ sí pé alájọṣepọ̀ mọ̀rànmọ̀ràn jọ ni wọ́n. mo fẹ́ lè sọ pé kò sí ìgbà kan láàrin ọ̀sẹ̀ kan tàbí ẹ̀ẹ̀kan méjì láàrin ọ̀sẹ̀ méjì kí bàbá wa Adéyẹmí má dé ọ̀dọ̀ kábíyèsí Àṣàníkẹ́. Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Adéyẹmí tó wájà. bẹ́ẹ̀ni. nígbà náà bàbá wa Àṣàníkẹ́ ni ó jẹ́ ẹni tó dàgbà jù láàrin wọn. táìmù yẹn náà ni bàbá wa Oyèwùmí Ajagungbadé Ṣọ̀ún wà lórí ipò. so táìmù yẹn ìtàn tẹ́ béèrè ìtàn ńlá ni o. Old Ọ̀yọ́ làwọn àgbà yẹn o. Ọ̀ṣun state àwọn Òṣogbo kankan wọ́n sì wà London Ọ̀yọ́ state nígbà yẹn. Ọ̀ṣun àtọ̀yọ́ jọ wà papọ̀ ní. wọ́n jọ wà papọ̀ nígbà yẹn ni. bàbá wa Ọọ̀ni Síjúadé dẹ̀ ní olórí lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ńgbà yẹn. Old Ọ̀yọ́ state. ní Old Ọ̀yọ́. ẹ ti gbọ́ báyìí nìsín kò níyàn jíjà nínú o kì í ṣe pé wọ́n ń pín rárá o permanent chairman olórí gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà tí Ọ̀ṣun àtọ̀yọ́ wà papọ̀ ọba Ọ̀kan Adésíjúadé ni ọba bàbá wa Tádéníkáwò Adésọjí Adérẹ̀mí òun ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ Tádéníkáwò Adésọjí Adérẹ̀mí tún take it to another level because wọ́n jẹ gómìnà South West nígbà yẹn so kó tó di pé àgbà dé ìgbà tágbà dé ntí Aláàfin Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta dé òun ni pé bàbá ti ń dàgbà Adésọjí Adérẹ̀mí ti ń dàgbà wọn ò láǹfààní àti mọ wá sí pàdé mọ́ ló di pé ọba Lámídì Adéyẹmí ń preside ní meeting wọ́n preside bí ọdún 10 lọ́bọ̀ Ọ̀kan Adésíjúadé gorí àpèrè dídé tọ́bọ̀ Ọ̀kan Adésíjúadé gorí àpèrè ìjókòó ìdélé alága ìgbìmọ̀ ó ti dùn mọ́ Aláàfin ọba Lámídì Adéyẹmí ó ti dùn mọ́ wọn bàbá ò fẹ́ kú òun bẹ̀ mọ́ bàbá lọ bá gómìnà tí ń bẹ lórí àlééfà pé kí wọ́n pawó dàtàwó ṣe kí wọ́n jẹ́ káwọn ó yí kínní gómìnà kọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa gbọ́ mọ́ pọ́pọ̀lọpọ̀ nu wa ló ti come across ẹ̀ bọ̀ kó lè wà on record lọ́dọ̀ mi torí wípé àwọn nǹkan kan ń bẹ tá a gbọ́dọ̀ sọ lórí ẹ̀ ojú ìwòye tèmi náà ìhà tí mo kọ sí God bless you. Ọọ̀ni of Ifẹ̀ ni olórí lọ́balọ́ba so wọ́n máa ń ṣèpàdé yìí ní ẹ̀ẹ̀kan lóṣù so ó dijọ́ kan ìpàdé yẹn ti ń bọ̀ bàbá wa Adéyẹmí kọ́lọ́mbà wa fọ̀rún kẹwọn wọ́n wá bá bàbá wa Àṣàníkẹ́ pé kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kábíyèsí ní Adéyẹmí ò dénú kí la tó rí gbọ́ sọ tó sọ o àbá mi mo ní wá rí fọ́rọ̀ kan ni. lọ́jọ́ orí. Àṣàníkẹ́ ju ọba Lámídì Adéyẹmí lọ náà kí lọ́jọ́ orí ọba Lámídì Adéyẹmí gbà tí wọ́n jọba bàbá Olóyèdé Àṣàníkẹ́ dẹ̀ ti dàgbà. ọba Àṣàníkẹ́ ju dáadáa ó fẹ́ jẹ́ baba sọmọ. first born Àṣàníkẹ́ gan wọ́n fẹ́ lè jọ jẹ́rọ̀ àbí kan tó jura wọn lọ díẹ̀. fún wọn ní àpọ́nlé ọjọ́ orí yẹn wọ́n dẹ̀ jẹ́ aláwàdà tó máa ń jọ jálá jọ̀ṣe ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé àgàrú tán fi ń jókòó palace yẹn anybody ò dẹ́n jókòó ń bẹ̀ ọ̀tìgbà tán láàfin bá tó dé wọ́n máa ń cover ẹ̀ ni. so bàbá Aláàfin wa sọ fún bàbá Àṣàníkẹ́ pé kábíyèsí ọ̀rọ̀ kan tí mo wá rí yín fún yìí nípa mítìnì lọ́balọ́ba tá a máa ń ṣe gbogbo ọ̀nà láti gba kankan ẹnì kò kan lè máa wá láti Ifẹ̀ láti máa jókòó wájú máa darí ìpàdé fún wa. Can you imagine ẹnìkan kan lè déédéé máa wá láti Ifẹ̀ Ọ̀yọ́ lèmi ti ń wá Ọ̀yọ́ tí mo ti ń wá ni wọ́n fi ń pe Ọ̀yọ́ state Ìbàdàn lẹ́yìn wà Ìbàdàn tẹ́yìn wà ní capital Ọ̀yọ́ state so ẹnìkan wá ń wá láti yàyà lè fẹ̀ ó wá ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ òun á jó lórí aládé àwa ń pè lórí aládé ó wá ń jò nìkan ní preside meeting lórí wa òní wọ́n wá ń pè lórí wa ẹ já ronú sí gan náà nkí bọ́tì ó bá bẹ̀rẹ̀ nínú ọmọ ìyá
tàbí láàrin àwọn ọ̀rẹ́ bí ṣe bẹ̀rẹ̀ náà nu nǹkan kí ló dé gan sóò nìkan ni ó yẹ kájọ máa pín kínní gan ni làwọn tó kọ́ wa gbé irọ́ lọ pa o òótọ́ lọ pa o ọ̀parọ́ o iye wa ò sí débẹ̀ láti jẹ́ ìgbé ẹ̀yìn náà ti rí ibi ìtọ́tẹ̀ tí máa ń bẹ̀rẹ̀ nu. kábíyèsí ní ṣe bí ìjọba ṣe tó nú ìjọba ló tó bẹ́ẹ̀ bàbá aláfọwọ́ àbí àṣà nìkan pé lóòótọ́ ìjọba ló tó bẹ́ẹ̀ bọ́ ibi tá a ti ń ṣèpàdé ìbò ni kábíyèsí ní sẹkítẹ́ríàtì ní ẹníbo ilé ìjọba ẹnílùú wo mò ń sọ kábíyèsí dé ẹni o tó ń dé o Ìbàdàn ní àì náà ni ẹ̀gbọ́n tí mo sọ nù nílùú bàbá tí wọ́n ṣàbẹ̀rẹ̀ géèmì ẹ̀ bàbá wa ní kí náà fẹ́ náà bá ní ipò lọ́balọ́ba ẹ̀ pé ṣé wọ́n mọ̀ pé ó yẹ káwọn jọ máa rotate ẹ̀ tó ò ní bá jẹ Olúbàdàn jẹ káwọn jẹ kíṣọ̀hún jẹ bàbá wa láwọn aronú sí i ìgbà tó tún di bí wọ́n ti wálẹ̀ méjì lẹ́yìn ìgbà yẹn wọ́n tún mú bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn méjì jọ wá pẹ̀lú àwọn ọba kan lókè Ògùn nígbà yẹn wọ́n tún wá persuade bàbá because n tó dẹ̀ tí mo rí kó fa ilé ni pé wọ́n mọ̀ pé bàbá láyà púpọ̀ kò sí tí bàbá ò lè kojú so bá ṣe wá bàbá ní ó dáa ṣe ń tẹ́ fẹ́ nù wọ́n níbẹ̀ ni táìmù yẹn ìparí wọ́n dẹ̀ kú bí ọ̀túnla bàbá ni mo ti gbọ́ wọ́n máa ń bẹ̀rẹ̀ meeting yẹn ní 10 o'clock bàbá ti dé meeting yẹn láfter 7 láàárọ̀. bàbá ti jí dé. kábíyèsí Àṣàníkẹ́ wá lọ jókòó sórí àga tí Ọọ̀ni of Ifẹ̀ máa ń jókòó lé. wọ́n ti jọ sọ pé ìpàdé ó wáyé. ìpàdé ó wáyé ní House of Chief. ní House of Chief. ìgbà tí kábíyèsí Aláàfin ti dé ọ̀hún. bẹ́ẹ̀ni. Olúbàdàn ọba Àṣàníkẹ́ àwọn náà ti dọ̀hún àwọn wá lọ jókòó sórí àga tó yẹ kí Ọọ̀ni tí Ilé Ifẹ̀ jókòó. Olúbàdàn Àṣàníkẹ́ ló kọ́kọ́ jí débẹ̀. wọ́n ti sọ fún Aláàfin pé àwọn ó tètè débẹ̀. ìpàdé aago 10 wọ́n ti jí dé láago 7 rìkísí àtọ̀tẹ̀. bàbá Aláàfin náà ti kó gbogbo ọba Òkè Ògùn pátá àti gbogbo àti Ṣọ̀ún gbogbo wọn ti wà mẹ́. so bó ṣe ń tó táìmù pàdé bọ̀ bàbá wa Àṣàníkẹ́ ti jókòó sórí síìtì tó ní máa ń jókòó sí. Commissioner of Chieftaincy nígbà yẹn ó wá bá kábíyèsí director ló kọ́ wá bá kábíyèsí pé kábíyèsí ààyè yín mọ̀kànlẹ̀ jókòó sí yẹn bàbá láàyè ta ni o wọ́n láàyè Ọọ̀ni ni kábíyèsí ni Ọọ̀ni kọ́ àǹtà ni báradáradẹ sọ́hún ọ̀rọ̀ búkú àbí mi bí ẹ ṣe lọ pe ọ̀gá ẹ̀ nìyẹn lọ́fíìsì ó lọ pe kọmíṣánná wa bí kọmíṣánná ṣe ń bọ̀ ìwọ ẹni tó bá dẹ̀ mọ̀ bàbá wa Àṣàníkẹ́ dáadáa tí bàbá ò bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ rò pé ó ti sùn lọ ni bàbá máa tó gbé ni bàbá ń ṣe bí ẹni tó ti sùn kọmíṣánná ò lè pa ọlá mọ́ wọn lára ọ̀sítàgbàlagbà bá ń sùn wọn ló ń dọ́là ni so wọn lọ wọn ń bọ̀ kò pẹ́ sígbà yẹn bàbá wa Síjú Adé Olúbùṣe wọn wọlé dé so lérò gbogbo wọn ni wípé tí Ọọ̀ni bá ti wọlé ó dájú bóyá Àṣàníkẹ́ ń rẹjú lórí síìtì yẹn ni bóyá wọn á dìde bóò ní ṣe wá wọlé lọ́dún náà lọ́hùn bàbá wa Àṣàníkẹ́ sì ń wọ́n ń tò gbé kábíyèsí Ọọ̀ni wa ń kọjá lọ wájú wọn wọ́n ń kọjá bọ̀ ìgbà tó délẹ̀ ìyẹn wọ́n ń wojú gbogbo àwọn officials yẹn pé kí ló ń ṣẹlẹ̀ bọ́n ṣe ń padà bọ̀ lẹ́lẹ́kẹta kábíyèsí Àṣàníkẹ́ kàn fà wọ́n padà ní Síjú Adé ọmọ bàjẹ́ pọ̀ o sọ́pọ̀ rí mi ń jókòó ni. Can you imagine? ọ̀hà ń parí ìdàdìdà wájú mi ìwádìí ìjókòó sí abẹ́rẹ́ ìpàdé bàbá wa Aláàfin kan pariwo ní last minute ṣe hàn pé ọ̀rọ̀ ti wà ńlẹ̀. Can you imagine? mo nígbàgbọ́ pé gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ ń fi yé bá ọ̀rọ̀ yìí lọ ọ̀tẹ̀ nítorí ta ni ọjà alága ọ̀tẹ̀ nítorí àìgbà fúnra ẹni ọ̀tẹ̀ nítorí àìfi ọlá fún ẹni tó láṣẹ tirẹ̀ ọ̀tẹ̀ nítorí àìfi orí fún ẹni tó jó lórí ọ̀tẹ̀ can you imagine that? So now bàbá wa Ṣàǹkẹ́ kọ́lọ́hún foríjì wọ́n sọ fún kábíyèsí ọba Òkun Adésíjú Adé kọ́lọ́hún foríjì wọ́n àwọn gbogbo wọn ti dára lẹ̀ lónìí àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọgbà náà gbogbo wọn ti dára lẹ̀ àtàláàfin o Adárúgúdù lẹ̀ àti bàbá Ṣàǹkẹ́
ẹni tí wọ́n forí ẹ̀ fágbọ́n atọ́ ní okùn adé síjú adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ pèrè tí wọ́n dáná ọ̀tẹ̀ nítorí ẹ̀ àtàwọn elégbèrúrú ọba lókè Ògùn gbogbo wọn náà ti dẹni ilẹ̀ lónìí. Ikú pagilé tí aláwọ̀ ábèlè ntàsẹ́ ń tó fawọ́ rẹ̀ sóńdè àtẹ́njọ́ lórí o àtẹ́njọ́ mẹ́yìn o ikú nígbẹ̀yìn gbogbo wa. Kí wá ní làlẹ́ òfo lásìkò tó yẹ kíran káàrọ̀ òjíire kí wọ́n fohùn ṣọ̀kan kí wọ́n bára wọn ṣàṣepọ̀ dáadáa. Lásìkò ìgbà náà ńlá mọ̀ dìtẹ̀ ara wa lẹ́yìn tí Olúbàdàn bàbá wa Ṣàǹkẹ́ tán sọ̀rọ̀ tán bàbá wa Aláàfin ní last minute ìyẹn túmọ̀ sí pé àwọn ò ríran rí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tí ń lọ tí ń bọ̀ kò sì sí nǹkan tó kan àwọn pẹ̀lú ẹ̀ ntọ́ka àwọn ń bẹ̀ ni pé kípàdé ọmọ lọ ní rẹ̀bùtù. Well, to the best of my understanding mo nígbàgbọ́ pé gbogbo ala láǹfààní láti máa fi ọkàn àti iyè bá ọ̀rọ̀ yìí lọ. Pé n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré yá ìṣẹ́jú kan sí méjì nínú ìṣẹ́jú yín tí n bá padà dé pẹ̀lú ògo Ọlọ́run á tẹ̀síwájú ẹ ṣé ẹ kú kalẹ̀. Pro Limited iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Agview Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní iléeṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé iléeṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn ló ní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Sifa Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Sifa Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Sifa Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water. And this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ́tí gbọ́n àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ máa kà pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis
ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn ó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Now, gẹ́gẹ́ bí àlàyé tí à ń bá bọ̀ àti èmi àti ẹ̀gbọ́n mi tó sọ̀rọ̀ yìí. In fact, fún gbogbo ẹni tí bá ń ní lọ́kàn wípé àkàndọ̀rà Awikonko ní wàhálà ó ní jàngbọ̀n. Àwọn tí bá ń dá Ọ̀yọ́ lẹ́bi tó rò pé Ọ̀yọ́ wà justified. Pẹ̀lú ìjà àgbà tí wọ́n ń jà pẹ̀lú Ifẹ̀ lónìí pé wọ́n wà justify pẹ̀lú ìjà àgbà tí wọ́n ń jà pẹ̀lú Ọọ̀ni tìfẹ̀ lónìí àmọ́ wúlẹ̀wúlẹ̀ ibi tí kinní yìí ti bẹ̀rẹ̀ gan èmi lè sọ categorically pé àwọn méjèèjì jà tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run wọ̀ ni ìṣẹ̀lẹ̀ ìgbà náà ní ọ̀tán nínú Ọọ̀ni ọba Oko Adésíjú Adé títí tí bàbá fi sùn pẹ̀lú àwọn bàbá ńlá wọn
ìṣẹ̀lẹ̀ ìgbà náà ó wà nínú bàbá wa Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta títí tí bàbá fi fẹsẹ̀ pa. Àwa rò wípé níwọ̀n bá àgbà tí àwọn méjèèjì ti lò gbà tí wọ́n ti lọ, ó yẹ kí ìgbà ọ̀tun kó dé. Lóòótọ́ orílẹ̀ rántí bàjẹ́, lóòótọ́ ẹnìkan ní gé lọ́wọ́ nù ilé kan kí wọ́n tó máa pe gbogbo ilé nílé agéka. Ẹnìkan ní ba nǹkan jẹ́, ẹnìkan ní tún nǹkan ṣe, ẹnìkan ní sọ nǹkan nù, ẹnìkan ní rí nǹkan he. Tá a bá wò dáadáa, Yorùbá ni mí, mo fẹ́ràn Yorùbá dáadáa. Wọ́n ní ó kọ èèyàn méjì ni ò ṣe gbàgbé, ẹ̀ ń tẹ̀lúdó, ẹ̀ ń tùlù, ẹ̀ ń bàlújẹ́, ẹ̀ ń tún lù ṣe. Àwọn ọba méjèèjì wá ń jà títí tí Ọọ̀ni okùn Adésíjú Adé fi lọ. Ọba Adéyẹyẹ ní Ògúnwùsì wá dé. Àwọn wá wò wípé ṣé mọ̀ pé naturality ìnìwà tá ń wù, ẹ gbàgbé táìtù o. Pásítọ̀ tó bá le tó burú, wọ́n sọ pé pásítọ̀ yẹn burú, ó ti burú gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara tẹ́lẹ̀ kó tó gba orúkọ pásítọ̀. Àfáà yẹn máa ń nàmọ gan o, ó ti gba ìwà ìpáǹle tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ti fẹ́ràn kó máa lu ọmọ kó tó di pọ́n pé láàfáà. Kì í ṣe torí pé àfáà kì í ṣe àfáà ló ń mú nínú ọmọ wá, kì í ṣe pásítọ̀ ló mú bí burú wá. Èèyàn ọ̀dà èlójò lọ pa sí òjò sí ẹwà rẹ̀ dànù ni. So lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn dẹ́ntì wọn ní ìfẹ́ àtàláfíà ìrẹ́pọ̀ làwọn gbé dání. Gbogbo gbòǹgbò tí wọ́n bá ń bẹ́ẹ̀ lẹ̀ kí kálukú yanjú ẹ̀ ká parí ẹ̀ ká mọ bẹ́rẹ̀ àníyàn lọ. Wọ́n gbéra wọn lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. Gbogbo àwa ń fọkàn sí ọjọ́ tí àlá wa yóò di mímú ṣẹ. Tọ́ọ̀ni àtàláàfin Ọ̀yọ́ ṣe papọ̀ lójú ẹ̀mí tiwa. Láyé ìgbà náà bọ́n bá ríra wọn lóde wọn á mọ̀ kíra wọn o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti pè wọ́n sí yẹ̀wù bá wọn parí ìjà. Kò tán nú ọ̀tún kò tán nú òsì, kí wọ́n tó délé ìjà ó tún ti rú jáde padà. Àti rí tí wọ́n pè wọ́n lọ Èkó, tí wọ́n bá Láàfin Àtọ̀ọ̀ni parí ìjà, wọ́n sì ní kẹ́nìkan kan mọ́ bo oníròyìn sọ̀rọ̀. Now kí bàbá wa Aláàfin ó tó dé Ìbàdàn débi pé yóò ti ẹ̀dọ́yọ̀, bàbá wa Ọba Okùn Adésíjú Adé àwọn sọ fún oníròyìn pé Aláàfin wá sọ́dọ̀ àwọn láti yanjú ọ̀rọ̀ kó oníròyìn ó lè ta pépà wọn. Àwọn gbé jáde nínú evening news, because láyé àtijọ́ evening sketch máa ń wà, evening paper máa ń wà tó yẹ pé rọ̀lẹ́ PM news ó máa jáde rọ̀lẹ́. Àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní fọ́n káàkiri kí Aláàfin ó tó dé Ìbàdàn, ìwé ti dé Ìbàdàn. Ọ̀rọ̀ tá a sọ nú lé nìsín pé kẹ́nìyàn kọ́ mọ́ lọ́kàn bàbá bí Ọba Okùn Adésíjú Adé ṣe present ẹ̀ fáwọn oníròyìn ni pé Aláàfin wá bẹ̀bẹ̀. Irọ́ dẹ̀ ni, torí ní táwọn oníròyìn gan ń dálẹ̀ lọ́pọ̀, kì í ṣe ìsìn láwa oníròyìn ẹsẹ̀ ń dá nǹkan lẹ̀, látayé báyé wọn ti ń dálẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn ó tún ru ìjà míì jáde. Tẹ́ bá gbọ́nú àwọn ọ̀rọ̀ tí bàbá wa Ọba Lámídì Adéyẹmí sọ wípé èwo ni ká mọ búra ẹni nínú ìwé ìròyìn. Wọ́n lọ bá ní ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ó pe àwọn ń gbé káwọ́ bọ́mọ̀ mọ́ búra wá ní ìwé ìròyìn mọ́. Kí là ń rà lọ́wọ́ ara wa. Now yóò wù mí kí a jọ gbọ́ ọ̀rọ̀ yìí tán, but unfortunately àákò mi ti lọ gan. N ò sì fẹ́ kétò yìí ó gùn jù kó lè bá a rọrùn láti wò. Ìyẹn túmọ̀ sí pé yóò ní apá kejì. Ẹ foríjì mi o, kò wù mí bẹ́ẹ̀ o, ṣùgbọ́n bó ṣe gbà ni. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀ mi ní wáyé tiẹ̀ ní wá mi tì. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire yóò dùn lágbára Ọlọ́run. Ẹ já rí gbogbo nǹkan tá à ń ṣe kárí gẹ́gẹ́ bí ọ̀nà tí àtúnṣe ó fi wà. Torí tẹ́gùn ọ̀bá tí ì débi kò tí ì ṣetán tí ó yọ.
bẹ́ẹ̀ ni adùn Olódùmarè fi sílẹ̀ like follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹja sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ajú àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.